àwọn ẹ̀yà Ìgbò ìpínlẹ̀ Èkó jẹ́jẹ́ àtìlẹ́yìn fún Jandor. Lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 4 oṣù kẹta ọdún yìí ni àwọn èèyàn Ìgbò nípínlẹ̀ Èkó tí wọ́n ń pè ní Eze Ndị Igbo fòǹtẹ̀ jan olùdíje fúnpò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP Abdulazeez Ọlájídé Adédìran táwọn èèyàn mọ̀ sí Jandor gẹ́gẹ́ bí ẹni táwọn yóò dìbò fún lásìkò ìbò gómìnà tó ń bọ̀ yìí. Olórí àwọn èèyàn ọ̀hún nípínlẹ̀ Èkó ló fọwọ́ sọ̀yà pé gbágbáágbá báyìí làwọn wà lẹ́yìn Jandor, àwọn ò sì ní padà lẹ́yìn ẹ̀ títí tí yóò fi dépò gómìnà. Níbi ayẹyẹ kan tí wọ́n ṣe láti fi sàmì àtìlẹ́yìn wọn fún Jandor ni àwọn Ìgbò yìí ti fún un ní orúkọ oyè tuntun tí wọ́n pè ní Ozoigbondu ti ìpínlẹ̀ Èkó. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò náà, olórí àwọn ẹ̀yà Ìgbò lágbègbè àríwá Ìkòròdú David Nwosu tó sọ̀rọ̀ lórúkọ gbogbo ẹgbẹ́ wọn lágbègbè Oṣòdì Sọlọ̀ tí ètò náà ti wáyé fi Jandor lọ́kàn balẹ̀ pé tiẹ̀ làwọn máa ṣe. Nwosu àti olórí àwọn ẹ̀yà Ìgbò míì ìyẹn àwọn Eze tí wọ́n wà níkàlẹ̀ níbi ètò náà fa ọwọ́ Adédìran sókè láàrin èrò. Bẹ́ẹ̀ ni gbogbo wọn pariwo pọ̀ lẹ́ẹ̀kan náà pé àwọn aṣáájú àwọn ẹ̀yà Ìgbò àtàwọn ọmọ Ìgbò nípínlẹ̀ Èkó fòǹtẹ̀ jan Jandor. Nínú ọ̀rọ̀ tiẹ̀, Jandor ṣàpèjúwe àbájáde èsì ìdìbò ààrẹ àti tàwọn aṣòfin tó wáyé nínú oṣù kejì ọdún yìí gẹ́gẹ́ bí ohun tí kò ní í ṣe pẹ̀lú ìjáwé olúborí tòun nínú ìbò gómìnà tó ń bọ̀ nípínlẹ̀ Èkó. Ó ní lẹ́yìn ìbò gómìnà àtàwọn ọmọ aṣòfin ìpínlẹ̀, àwọn olùgbé ìpínlẹ̀ Èkó yóò máa ṣe àjọyọ̀ bí wọ́n ṣe jàjàbọ́ lọ́wọ́ ìjọba tó wà nípò tó kọ̀ láti gbójú agan sáwọn jàǹdùkú tí wọ́n ń han àwọn ọlọ́jà àtàwọn aráàlú léèmọ̀ lójoojúmọ́. Ó ní níwòyí ọ̀sẹ̀ tó ń bọ̀ báyìí gbogbo wa máa ti jàjàbọ́ lọ́wọ́ ìjọba tí ò jẹ́ àrímúmí lójú títì àti láàrin ọjà, ìjọba tó máa ń tú àwọn jàǹdùkú sílẹ̀ láti máa dààmú àwọn aráàlú láì fìgbà kankan bá wọn wí nítorí irú ìwà bẹ́ẹ̀. Ọjọ́ díẹ̀ náà ló kù fún wọn. Lọ́sẹ̀ tó ń bọ̀ náà la máa fòpin sí gbogbo fùlẹ́ńgé wọn nípínlẹ̀ Èkó. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ àṣàṣìṣe o, ẹ wá dìbò yín, ẹ ò sì ní kábàámọ̀ pé ẹ ṣe gbé wa wọlé. Wọ́n ti ń dúnkokò pé Jandor ti ṣetán láti da àwọn ẹ̀ṣọ́ aláàbò ìgbàlódé àti tìbílẹ̀ síta lọ́jọ́ sátidé tó ń bọ̀. Gbogbo nǹkan yòówù tó ṣẹlẹ̀ lókè kò lè kó àárẹ̀ ọkàn bá wa lẹ́kọ̀ọ́ níbí, a sì ti ṣetán láti gba Èkó wa padà. Láti ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 yìí lọ pẹ̀lú Jandor gẹ́gẹ́ bí gómìnà, èmi mọ̀ pé lára ìdí tẹ́ fi wá sí Èkó ni láti fi kún ìdàgbàsókè wa. Tí ẹnikẹ́ni bá sọ fún wa lónìí pé ilé owó nípínlẹ̀ Èkó nítorí ìdàgbàsókè tẹ́ mú wá àti iṣẹ́ takuntakun yín nínú ọjà Alábà, Ládìípọ̀, Trade Fair àtàwọn ibòmíì ni o. Ó tẹ̀síwájú pé gbogbo àwọn ọmọ Ìgbò tóun àtàwọn ìgbìmọ̀ elétò ìpolongo ìbò òun lọ yọjú sí ni wọ́n ti fi òun lọ́kàn balẹ̀ pé tòun làwọn máa ṣe lọ́jọ́ 11 oṣù kẹta ọdún yìí. Ó lóun tún fẹ́ sọ ọ́ di mímọ̀ pé gbogbo àwọn olùdíje lẹ́gbẹ́ òṣèlú PDP tí wọ́n pàdánù ipò wọn lásìkò ìbò ààrẹ tó lọ yìí kò pàdánù rẹ̀ sọ́wọ́ àwọn tí wọ́n jọ díje bí kò ṣe Peter Obi. Ó ní bó tilẹ̀ jẹ́ pé àwọn Ìgbò ṣe nǹkan tí kò dáa fáwọn ẹgbẹ́ PDP nígbà náà, síbẹ̀ wọ́n ti fi hàn òun báyìí pé àwọn ò yẹsẹ̀ lórí àdéhùn wọn láti ṣàtìlẹ́yìn fóun. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.